mi ò kánjú láti di ààrẹ nàìjíríà o, ṣùgbọ́n ó dájú pé màá dì í. Peter Obi ló sọ bẹ́ẹ̀. Yorùbá bọ̀ wọ́n lóhun afẹ̀sọ̀mú kì í bàjẹ́, ohun tá a bá fagbára mú ní ilé koko, àti pé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ń gàgbọ̀n. Àfàìmọ̀ ni kì í ṣe òwe yìí ló wà lọ́kàn olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party LP alàgbà Peter Obi lásìkò yìí, pẹ̀lú bó ṣe sọ pé tó bá dọ̀rọ̀ dídi ààrẹ orílẹ̀-èdè yìí kò sí gìràgìrà kan fóun nípa ẹ̀, òun ò kánjú, òun ò sì ní kó ọkàn sókè nípa ẹ̀ rárá. Àmọ́ ohun tó dá òun lójú tàdá tóun sì lè fọwọ́ ẹ̀ sọ̀yà dáadáa ni pé òun máa di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Obi sọ̀rọ̀ akin yìí lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2023 lásìkò tí wọ́n ń kó ìwé àpilẹ̀kọ kan tí wọ́n fi perí ẹ̀ jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ nílùú Ọ̀ká ìpínlẹ̀ Anambra. Àkọlé ìwé ọ̀hún ni Peter Obi Many Voices One Perspective lédè òyìnbó. Nígbà tí wọ́n ké sí i láàrin èrò àtàwọn èèyàn pàtàkì tó wà níkàlẹ̀ níbi ayẹyẹ náà, Peter Obi tó ti fìgbà kan ṣe gómìnà ìpínlẹ̀ Anambra fún sáà méjì sọ pé ẹni bá rò pé ó kùṣùkùṣù dá wáíwáí lọ̀rọ̀ mi pé mi ò ní pẹ́ ré kọjá lọ, tọ̀hún kàn ń fàkókò ẹ̀ ṣòfò ni. Ẹ jẹ́ kí n sọ òótọ́ fún yín, mo gbọ́dọ̀ di ààrẹ orílẹ̀-èdè yìí, ó dá mi lójú tó péwú, bí kò bá jẹ́ òní á jẹ́ ọ̀la, àmọ́ dandan ni. Àwọn yòókù tí wọ́n fẹ́ di ààrẹ ilẹ̀ yìí, ẹ ké sí wọn kí wọ́n wá sọ nǹkan tí wọ́n fẹ́ ṣe àti bí wọ́n ṣe fẹ́ ṣe é fún wa. Orílẹ̀-èdè mi rèé, mi ò kì í ṣọmọ orílẹ̀-èdè míì, mi ò sì níwèé ìgbélùú méjì. Tẹnikẹ́ni bá lérò pé mo ṣì máa sá kúrò ní Nàìjíríà, wọ́n ń parọ́ fún ara wọn ni. Ayẹyẹ 3 ni mo ní láti kópa níbẹ̀ lónìí kan ṣoṣo yìí, ọ̀kan lÉkòó, 2 ní Anambra níbí, mo sì máa lọ sọ̀rọ̀ níbìkan lÉkòó lálẹ́ yìí. A ò lè fi Nàìjíríà sílẹ̀, ojú ò kàn mi rárá láti di ààrẹ, ṣùgbọ́n mo mọ̀ dájú pé màá dì í. Lẹ́yìn náà lọkùnrin náà sọ̀rọ̀ lórí bó ṣe gba òun tó odidi ọdún 3 tóun fi ń pààrà ilé ẹjọ́ l'Anambra láti bọ́ sípò gómìnà tóun jáwé olúborí ẹ̀. Ó lọ́pọ̀ èèyàn ló ti ń bá òun sọ̀rọ̀ lórí ti ipò ààrẹ yìí tí wọ́n sọ fóun pé kóun gbàgbé ẹ̀. Àwọn míín sì ń fẹ́ láti bomi tútù sọ́kàn òun, àmọ́ ní tòun o, ìbáà jẹ́ ọdún 4 ló gba òun láti fi ohun tó wọ́ han gbogbo ayé, káwọn sì ṣàtúnṣe sí i. Ó tẹ́ òun lọ́rùn bẹ́ẹ̀, inú òun dùn sí i. Ó ní kókó tèmi ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé ẹ jẹ́ ká ṣe nǹkan tó tọ́. Gbogbo ìgbà ni mò ń sọ fáwọn èèyàn pé mi ò ní fún ẹnikẹ́ni lówó láti ṣe nǹkan tí kò tọ́. Mo ti fìgbà kan jẹ́ alága ìgbìmọ̀ àjọ TED Fund rí. Ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu yìí jẹ́ ọ̀kan lára ọmọ ìgbìmọ̀ ọ̀hún nígbà yẹn. A mọ ara wa dáadáa, ṣùgbọ́n látìgbà tó ti di alága àjọ elétò ìdìbò INEC mi ò lọ pàdé ẹ̀ lẹ́ẹ̀kan rí. Mo sọ fún un, ìwọ ni olùdarí gbogbo ètò ìdìbò, sáà ti ṣe ohun tó tọ́. Torí ẹ̀ gbogbo wa gbọ́dọ̀ sọ ọ́ dàṣà wa láti ṣe nǹkan tó tọ́, torí tá ò bá ṣe bẹ́ẹ̀ ìwà àìtọ́ yìí máa gbé gbogbo wa mì bí òkèlè lọ́jọ́ kan ni. Peter Obi ló kàdí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.